Oluwatayo mi ẹja ló ní bú tí wọ́n ń sọ òní lọ́jọ́ ìbí ẹ o congratulations mo bá ẹ yọ̀ o. Àrẹ̀dáre Oluwatayo mi KSSD táyé ń pariwo òní lọ́jọ́ ìbí ẹ o congratulations mo bá ẹ yọ̀ o. Oore ọ̀fẹ́ ni wíwà láàyè ẹ̀bùn látọwọ́ Ọlọ́run ni ọ̀pọ̀ lẹ́jọ́ ṣáná tí ó sì mọ́ congratulations ó kú oríire. Àrẹ̀dáre Oluwatayo mi KSSD táyé ń pariwo òní lọ́jọ́ ìbí ẹ o congratulations mo bá ẹ yọ̀ o. Alhaji Adé ní Bánkọ́lé ló ní kíkí ẹ dáadáa. Adébángbò tọ̀stáyé ń fẹ́ ó ló kú oríire o. Ọlọ́jọ́ ìbí lórí ọ̀rọ̀ ayé rẹ̀ èṣù ti kòfo. Lórí ọ̀rọ̀ ayé rẹ̀ èṣù ti kòfo. Lórí ọ̀rọ̀ ayé rẹ̀ èṣù ti kòfo dádì. Lórí ọ̀rọ̀ ayé rẹ̀ èṣù ti kòfo. Ọdún ìyàsàn ọ̀ṣọ́wó àtàláfíà ara. Ayé rẹ̀ èṣù ti kòfo. Kò máa mówó nínú owó oníbàwọ̀n táwọ́ náà. Lórí ọ̀rọ̀ ayé rẹ̀ èṣù ti kòfo. Lórí ọ̀rọ̀ ayé rẹ̀ o èṣù ti kòfo. Lórí ọ̀rọ̀ ayé rẹ̀ èṣù ti kòfo. Àrẹ̀dáre Oluwatayo mi ẹja ló ní bú. Ó ti dẹni ayé ń wò lókè ó ní jábọ́. Ó ti dẹni ayé ń wò lókè ó ní jábọ́. Ó ti dẹni ayé ń wò lókè ó ní jábọ́. Ó ti dẹni ayé ń wò lókè ó ní jábọ́. Ìlú fi ọyàn gan mọ̀lẹ́bí sọ pé ọmọ wa ni. Ó ti dẹni ayé ń wò lókè ó ní jábọ́. Àníkún owó àníkún ọlá àníkún ohun rere. Ó ti dẹni ayé ń wò lókè ó ní jábọ́. Onídolówó àná kówó ẹ kó máa pọ̀ sí. Ó ti dẹni ayé ń wò lókè ó ní jábọ́. Onídolókìkí ìgbà kan kó kìkì tún máa pọ̀ sí. Ó ti dẹni ayé ń wò lókè ó ní jábọ́. Ó ti dẹni ayé wò lókè ó ní jábọ́. Ó ti dẹni ayé wò lókè ó ní jábọ́. Àrẹ̀dáre Oluwatayo ẹja ló ní bú. Ààrẹ Bọ́bagún wa tìlú Èrìgì yẹn Èkìtì. Ọmọ ọlọ́jà ayé adigba aṣútọrẹ. Ọmọ erin jo kètèrè nájà. Ọmọ erin ṣubú àṣà yoyo. Ọdún tuntun tún bá ọ lókè èèpẹ̀. Ó yẹ ó tán ká bá ọ fi gbé babaga. Bá a bá tún fi ṣayẹyẹ kò léèwọ̀. Àṣà wa ní ìṣe wa ní gbogbo àsìkò tójú bá ti rọ́dún. Ọ̀pẹ ńlá ló di dandan kọ́lọ́gbọ́n ó fi ṣe. Gbogbo mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́ tó fi máwọn tó fẹ́ ni fúnre pátápátá ló yẹ kí wọ́n bó nítọ̀hún yọ̀. Èyí ló mú kí àbúrò rẹ̀ tòótọ́ Alhaji Adéníyì Ibrahim Bánkọ́lé tó jẹ́ aláṣẹ àtolùdarí Adebank Groups of Company tó tún jẹ́ olórí àwọn tí ń ta mọ́tò tó dójú lówó ní gbogbo ìpínlẹ̀ Èkìtì pátápátá àti ní gbogbo ilẹ̀ Yorùbá pátápó kó fi pé èmi Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdèpìtàn bí ẹni jẹ̀kọ́ yangan sórí aago. Ó lónìí ọjọ́ 23 nínú oṣù kẹjọ ńláyájọ́ ọjọ́ ìbí tàbí ẹ̀gbọ́n òun sínú ayé. Ààrẹ Oluwadare Oluwatayo ẹja ló ní bú tó jẹ́ aláṣẹ àtolùdásílẹ̀ KSSD Hotel Ládó Èkìtì. Ó ní kí n bóun kí ẹ̀gbọ́n tòun kí n túmọ̀ wúre ẹ̀mí gígùn fún bó ti ṣe yìí láyé kó mọ̀ ṣe ṣàmọ́dún nínú sàréè. Àrẹ̀dáre Oluwatayo ẹja ló ní bú. Ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ lójoojúmọ́. Ọba lókè tí ò jẹ́ kí láburú ó ṣẹlẹ̀ sí ọlọ́pẹ́ tọ́ sí. Ọdún èyí kò bá ọ láyé kò bá ọ lórí àkéte àìsàn. Aṣọ tó wù ọ́ ló fi ń jayé. Bàtà tó wù ọ́ ló fi ń lògbà. Oúnjẹ tó wù ọ́ ń lò ń jẹ. Ọpẹ́ kàǹkà kó máa jẹ́ tọba adániwáyé. Elédùà lókè ò jẹ́ kó máa bá wọn fàkísà lògbà. Alhaji Adéníyì Bánkọ́lé ó ní kí n mọ̀ bá ọ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba. Ó ní lẹ́yìn ọjọ́ bí òní kíre gbogbo ó tún mọ́ wọlé fún ọ sí. Ó lẹ́ni òkè ni ọ́ lónìí dẹni ilẹ̀ láéláé. Ó láfúnni ni ọ́ ò ní padà dẹni tí ń tọrọ kó tó jẹun. Búburú kan ò ní kàn ọ́ kò ní kan mọ̀lẹ́bí rẹ àtàwọn tó fẹ́ ọ fúnre lónìí ń wí. Ọlọ́jọ́ bí ikú kíkú kan ò ní ọ́ pa àfìgbà tó o bá dàgbà darúgbó. Ikú kíkú kan ò ní ọ́ pa ní rèwerèwe. Ó di
di dandan kó o bá wọn dàgbàdàgbà bí ará òwúrọ̀. Aṣọdúnmọ́dún ní ìṣàwọ̀ aṣọdúnmọ́dún, aṣòròmórò ní ìṣàwọ̀ aṣòròmórò. Bọ́dún bá ti jọ ló di dandan kárọ̀ mọ obì lórí àtẹ. Òjòjò ní ìṣòwò kó mọ́ lè bá wọn nájà láéláé. Ara pápá ńlá bẹ́tu, ibi gìjàgìjà ńlá bẹ́fọ̀n. Bó o ti ń gba yìí tó ń gbẹ̀yẹ òní tẹ́ òní tí. Àlàáfíà rẹ òní di fíafíà, òní dẹni ayé ń dè lókun. Ọdún owó, ọdún ìgbéga, ọdún ayọ̀, oníkọ́dún ọdún yìí ó jẹ́ fún ọ. Bó o bá ti ń lù kó mọ́ ọdún, bó o bá ti ń lépa ohun rere ni kó o mọ́ rí. Gbogbo dáadáa t'Olúwa ti ṣe fún ọ ò ní bàjẹ́. Lókèlókè ni kó o mọ́ bá wọn lọ lọ́jọ́ gbogbo. Lọ́lá Elédùà lókè. Alhaji Adéníyì Ibrahim Bánkọ́lé, aláṣẹ àtolùdarí Adébánk Groups of Company, tó tún jẹ́ olórí àwọn tí ń ta mọ́tò lẹ́kìtì àti ní gbogbo ilẹ̀ Yorùbá nílé lóko. Ó ní bó o bá ṣèyí tán, kó o tún ṣe míì sí àṣeṣe tún ṣe. Àrẹ̀dáre Olúwatayo mi, KSSD táyé ń pariwo, onílọ́jọ́ ìbí ẹ̀ o, congratulations.